Wọ́n ti ń ká èmi la ẹ̀ mọ́. Kíní kan bẹ tí ó sì àgbákò nísìn. Ẹni kíni? Jẹ́ al-Bashiru. جاء البشير مبشرا بقدومه Orin yẹn ti sí àgbákò báyìí. فملئت من قول البشير سرورا تالله لو قرأ البشير بمهجتي لوهبتها ورأيت ذاك يسيرا لوهبتها ورأيت ذاك يسيرا. Ǹjẹ́ Ànábì kú? صلى الله عليه وسلم. Bilal kú ní Mádínà kú yẹnyẹn ni. Wọ́n ní kí ló dé ta ló tún pèrún fún ma. Ta ni òun tún pèrún fún ma? Ta ni? Ọ̀rọ̀ wa fẹ́ dàrú ẹni kan lọ invite ẹ̀ wá, ó lè fẹ́ dá nǹkan lẹ̀. Bàbá ní kó pèrún. Ó débi ashhadu anna Muhammadar Rasulullah kò kẹ́lẹ́ sọ kankan mọ́ ni. Ẹkún ló sun sílẹ̀ fi sunjọ́ náà. Orin yẹn ta ni tó máa kọ́ fún ma. Olùkọ́ ń jẹ́ Bàṣírù ṣé bíi tiẹ̀ wá ní tiẹ̀ ni. جاء البشير مبشرا بقدومه. Orin yẹn bàbá nìkan ni máa kọ́ fún láyé. فملئت من قول البشير سرورا. من قول البشير ملئت سرورا. Níbi gbólóhùn bàbá mo wá kún fún dùnú. Tí ẹ bá gbọ́ bàbá tó bá fi lè mi kò dùn mọ́ ọmọ náà ni. Tallahi. تالله لو قرأ البشير بمهجتي. Bàbá tí a bá fi lè yọnu pé ta ẹ̀jẹ̀ rẹ lẹ̀ ni. لوهبتها. لوهبتها. Ó rọ̀ mí lọ́rùn kí n sacrifice fún bàbá. ورأيت ذاك يسيرا. لوهبتها. ẹ mọ̀ ń pa yányá ẹ mọ̀ ń pa. ورأيت ذاك يسيرا. Ó dijọ́ Sunday kí n tó sọ fún yín. Falmotu yakshifu astarakum. Ikú bàbá yẹn ló mọ nǹkan tí ó dálẹ̀. Bàbá gbẹ́sẹ̀ lé nǹkan tó pọ̀. Wọ́n bá ti lé ẹlòmíì kú òǹlù bàbá ló tẹ̀ mọ́lẹ̀ pé ẹ ká ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ jọ ẹ dákun. Ó dà bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ ń tà yànnú. تالله لو قنع البشير بموجتي. Àlífà wo ni kan síbẹ̀ kórì ni. Ẹ jọ ẹ fún ọmọ mi lẹ̀ wọ́n á ṣe wá sí ẹ dákun. Wọ́n ní wọ́n á sọ̀rọ̀ dúpẹ́ kí n máa lọ ni. Abdulhamid ẹ dákun ó ti dá báyẹn. Mo fọlọ́ bẹ́ẹ̀ ẹ dákun. Bó lọ wí. لوهبتها ورأيت ذاك يسيرا. لوهبتها ورأيت ذاك يسيرا. Ẹ jọ̀ọ́ èmi ẹni kí n sọ̀rọ̀ dúpẹ́ ni ẹ dákun. Ẹ dákun ẹ jẹ́ ọ̀rọ̀ dúpẹ́ mi sọ. Orin tí mo ń kọ ìyẹ́sẹ̀tà. Anthem tí mo ń kọ fún bàbá nù. Ẹ mọ ẹni tí ń kọ fún wa. Jẹ́ al-Bashiru. جاء البشير Ẹ bá mi wí nílọrin rẹ̀. مبشرا بقدومه. Tẹ́ bá fẹ́ lé mi ẹ dákun ẹ wí ni. وملئت من قول البشير سرورا. Orin tí ó sì àgbákò nù. Torí bó ta ni mà ké fún ma. Tallahi. تالله لو قنع البشير بموجتي. Bàbá Sàkámà ẹ̀yin ń sọ tí mo wà nílé kí mi lọ́jọ́ kan ní 9:30 alẹ́. Assalamu alaikum bólẹ́wà. Mo wà nílé kí mo ti wà lé yín báyìí. 9:30 alẹ́. Wọ́n ní ọkàn mi kàn fa àwọn ni.
9:30 tí wàá dé family ẹ̀ ò sí wa òwúrọ̀ àdúgbò wa ń dààmú àwọn ń sáká pé Imam Ilorin nǹkan mọ̀ dé 9:30 wọ́n sì kó lọ́dọ̀ mi ní 10:30 alẹ́ wọ́n sì ń bọ́ àlọ́ ní wàá sùn tí ìṣètà rẹ̀ pé ẹja lọ kí fáà rẹ̀ o yìí kàn wá wà láàfíà rẹ̀. dìkọ́ wà mẹ́yẹ ẹ̀tọ́ wa ni ó parí mo lọ wí. لوهبتها ìkan tún wá ṣẹlẹ̀ jẹ́gúmà akàntí jimá dé báyìí mo bá rí bàbá mo lẹ́ẹ̀kí jimá lọ ní wọ́n ní mo kì mọ́sálá akọ̀yìn lẹ́yìn jọ náà wọ́n ní mọ́sálásí náà ní gbà bọ̀ Dr. Dasuki náà tẹ̀lé ẹ wọ́n ní mọ́sálásí ní gbà bọ̀ bí mo ṣe ké útúbà tó wá rí ká mo àti rí yín ti pẹ́. níjọ́ jimá wọ́n á ní ẹ̀ kírun wọ́n ní mo kírun lọ́rin mo lọ sí wá yá bá náà kò sí pa àrìn náà ni. لوهبتها ورأيت ذاك يسيرا. ọ̀rọ̀ bí a ṣe bàbá èèyàn lè tú tọ́ba fẹ́ tú ọlọ́bẹ̀rẹ̀ yìí sì ní lọ́rùn tọ́ba wa lè wáyé padà ọ́ tó lè mọ̀ dí rẹ̀. لوهبتها ورأيت ذاك يسيرا. èmi fẹ́ dúpẹ́ ni àmọ́ wọ́n ń kó tírà kankan nísìn ẹ̀dá mo wá béèrè kí bóòlù jẹ́ wọ́n ní tírà bàbá ni pé wọ́n ń tà ní mo á lè lọ ní 3,000 àbí 3,000 àbí mo wá fẹ́ rẹ̀ ní 100,000 nísìn ẹ wá wo àwọn àfa àgbàgbé wọn bá ń pín fún ọ lọ́fẹ̀ẹ́ mo fẹ́ rẹ̀ ní 100,000 nísìn báyìí so yóò jẹ́ 30 plus 30 pieces ẹ bá ń kó wa ẹ bá ń pín fún ọ bó lọ wí jèrè. تالله لو كان البشير بموجتي لوهبتها ورأيت ذاك يسيرا. لوهبتها ورأيت ذاك يسيرا. bàbá Sàlátì ni wọ́n dẹ̀hùn wọ́n pè ní sí bàbá 32 kọ́ọ̀hún 33 àbí 100,000 náà ni 100,000 náà ni 30 lèmi rà hùn ilé tí ò bá ti sí bàbá ń bẹ̀ ẹ dákẹ́ pin ni mo fọlọ́ ń bẹ̀ yín ẹ bá ń pin fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ mo ra 30 rẹ̀ mo lọ wí jèrè. لوهبتها ورأيت ذاك يسيرا. ntí mo dálẹ̀ má jẹ́ ó dùn mí pé mo dálẹ̀ bẹ́ẹ̀. لوهبتها àwa ń kó ká. ورأيت ذاك يسيرا. ó dẹ̀ dá dúró náà ẹ jẹ́ ń dúpẹ́ jálẹ̀ rẹ̀ kẹ́.